ṣàpẹ́ tó bá bula òun kẹ́ ó dàbí ọba Yorùbá ẹ ti understand àwọn èèyàn nìyẹn kò sí ní ta mú wáyé kò sí ní ta mú lọ kì í sọ̀rọ̀ ẹ̀ tó kọlà ẹgbẹ́ tó kọlà kò múlà wá kò múlà wáyé a dẹ̀ máa múlà lọ ni Ọlọ́run jẹ́ kí ẹ̀mí mọ̀mọ́ wá gùn ìgbà tí mọ̀mọ́ ní 1965 làwọn ṣe fíìmù àwọn òjò ẹ̀tí kódà mọ́ mi kí ọ̀jẹ̀ tí làlákùn ilẹ̀ bírù mi so ẹ̀ ní parí láíláí mọ̀mọ́ tábà ń gbọ́ mọ̀mọ́ sí àtúnlẹ̀ sọ pé afẹ́fẹ́ mọ̀mọ́ ẹ̀ tó ń ra yẹ́ ebi ò tí ẹ̀ believe tí wọ́n bá sọ pé mọ̀mọ́ wọ ìyá ìké young lójúju kódà gẹ mọ́ mi gẹ tí ẹ fẹ́ gbójú wọn lọ ẹ ti understand Ọlọ́run ní jẹ́ parí láíláí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn máa ń èmi fúnra mi máa ń láìkì fíìmù yín mọ̀mọ́ dẹ̀ ń ṣe ìyá dáadáa àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe fíìmù ẹlòmíà kan ṣe rẹ̀ dáadáa àwọn ọmọ náà máa lè káàkiri máa bá sùn àbá aláìfà rẹ̀ jẹ́ àwa tètè gbó okó dẹ̀ máa ń gbóyàn ni bọ̀mọ̀ ẹ̀yà okó máa ń gbóyàn okó máa ń gbóyàn bọ̀mọ̀ mọ́ ò lora wọn nílòkulò ẹ ti understand mọ̀mọ́ kíp ara ẹ̀ Ọlọ́run ní jẹ́ parí láíláí ẹ ṣe 100 ẹ ṣe 1 and something nífẹ̀ẹ́ kẹ́ ẹ ṣe 200 tẹ bá ṣe 200 wọn a máa sáyé lórun o tẹ bá ti lo bí 150 160 fi yókù lẹ̀ ẹ pẹ́ láyé dáadáa mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá mi tó wà ń bí Ọlọ́run jẹ́ kẹ́mi yókùn ìgbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ ní Ìbàdàn indigene ẹ ti ń kokù báyẹn ẹ ní àwọn Ògùn máa ń sọ tiwọn pé Ògùn indigene àbí Ọ̀yọ́ state indigene lẹ́ẹ̀kẹ́ mọ́ sọ. kọ̀yẹ́kẹ́ máa sọ pé Ìbàdàn indigene Ìbàdàn nìkan ló ń ṣe state ni Ọ̀yọ́ state jọ gbogbo wa náà inú state dájọ́ ní Ìbàdàn ní 11 Òkè Ògùn ní gbogbo yòókù so tẹ bá fẹ́ máa ṣe ẹ máa sọ pé Ọ̀yọ́ indigene ẹ má bínú ọ̀rọ̀ tí mo sọ yẹn o because tẹ bá wà mí kẹtẹ bá ní Ìbàdàn indigene ẹ̀yin Ìbàdàn nìkan lẹ́ máa ṣe meeting kì í dẹ́sẹ̀ nìkan lẹ́ ní the state ó yẹ kẹ́ máa pé Ọ̀yọ́ indigene gbogbo ẹni tó bá ti jọmọ Ọ̀yọ́ state ní gbọ́dọ̀ wà ń bẹ̀ Ìbàdàn ò lè dádúró láìsí gbogbo Ìgbòho Ṣakí kankan Ìgbẹ́tì wọn lè dádúró náà ṣe understand Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ dandan ni so nísìnyí gbà tí Ṣèyí ń ṣe gọ́vnà ó fi Ìgbòho ṣe dẹ́bùtì ẹ̀ Ṣèyí ò lè sọ pé òun Ìbàdàn òun ṣe gọ́vnà kóun tún fi Ìbàdàn ṣe dẹ́bùtì can possible ó gbọ́dọ̀ mú Ìbàdàn kó mókè Ògùn sí ni ẹ ti understand so àwọn ọmọ sọ pé Ọ̀yọ́ indigene Ọlọ́run ní jẹ́ kó Ọ̀yọ́ state bàjẹ́ tí Ọ̀yọ́ state ò bá bàjẹ́ Ògùn state ò ní bàjẹ́ tí Ògùn state ò bá bàjẹ́ gbogbo state ilẹ̀ Yorùbá pátápátá ò ní bàjẹ́ state ilẹ̀ Haúsá lè bàjẹ́ kọ̀ọ̀kan wá kí state ilẹ̀ Yorùbá sàmú bàjẹ́ so Ọlọ́run ní jẹ́ kí gbogbo ilẹ̀ Yorùbá pátápátá bàjẹ́ Ọlọ́run bá tó wá dá èyí bàbá mi àti ìfìmọ̀ Nàìjíríà lẹ̀ kí ilẹ̀ Yorùbá sàmú bàjẹ́ so torí pé nísìn tábà ní kí Nàìjíríà má bàjẹ́ à ń gbádùn Nàìjíríà jura wa lọ wọ́n ti bọ́dà nílẹ̀ Yorùbá wọn ò ti bọ́dà nílẹ̀ Haúsá mo lè sọ lẹ́rìí ẹ̀ wọ́n ti bọ́dà nílẹ̀ Yorùbá àwa ń jẹ ráìsì olókùúta Haúsá ń jẹ ráìsì tó dáa àrẹwà ní kí Nàìjíríà má bàjẹ́ Nàìjíríà ti bàjẹ́ tipẹ́ náà ẹ ti ka sòdodo fúnra wa tàbá dómi kẹta bá ń tẹra wa akẹ́jọ́kọ̀ àmọ́ parọ́ fúnra wa á ní kí Nàìjíríà má bàjẹ́ okay now ọmọ Yorùbá mélòó ló wà níjọba Nàìjíríà Allah ní first president extra tire ní first anything fight extra tire tójú sí ọba bàjẹ́ àlègbẹ́sà sí ìgbà tó sì bàjẹ́ ó ṣòfin tí Buhari dé ó dá gbogbo ẹnu ó ṣòfin míì mo lè sọ lẹ́nu ìwé because kò sí nǹkan àmọ́ Nàìjíríà jẹ́ gbogbo wa náà mo dẹ̀ fi láti sọ̀rọ̀ so Ọlọ́run ní jẹ́ kílẹ̀ Yorùbá ó bàjẹ́ tílẹ̀ Yorùbá ó bá bàjẹ́ ìdí state ẹnì kọ̀ọ̀kan wà nílẹ̀ Yorùbá ò ní bàjẹ́ tí state Yorùbá bàjẹ́ local government ò ní bàjẹ́ ilé àtọ̀nà ẹnì kọ̀ọ̀kan ò ní bàjẹ́ àlùbáríkà mọ̀mọ́ tí ó wá ṣe àdúrà ń bí báyìí torí pé ọlá mọ̀mọ́ gbogbo àmọ́ ọmọ fi tọ́ kọ́lọ́ jẹ́ kémi ní òtún gùn lẹ́bi ibi ti mọ̀mọ́ ẹ ti understand so tábà wá ti ṣàdúrà fún àwọn bàbá wa tán dó tán á wá ṣàdúrà fún bàbá wa bàbá olówó bàbá mi sìn mi rí wọn rí àwọn náà ṣẹ̀ṣẹ̀ rí mi rí ni bàbá olówó àti wà tipẹ́ segmate ọmọ mi ni Ọlọ́run ní jí kẹta nìkọ̀kan yín bàjẹ́ ń bí báyìí ìkójọpọ̀ wà yìí Ọlọ́run máa jẹ́ kó máa wà bẹ́ẹ̀ torí pé Bíbélì ni tí n bá gbọ́ pé ẹ jẹ́ ká lọ sílé Olúwa nínú mi máa ń dùn tí n bá ti gbọ́ pé àwọn Yorùbá wà ń bì kan tájọ sọ̀rọ̀ inú mi á dùn a lè fẹ́ràn ara wa ṣùgbọ́n táwa Yorùbá bá ní nǹkan tá bá ti ń pọ̀ nǹkan wa lé a máa nílọ síwájú ni olóbùkọ ọmọ Yorùbá rí Yorùbá ẹgbẹ́ ọmọ járánkè tí Yorùbá bá rí ara òkè kedu ọdún ma wọ́n ti fàájì lọ ni tẹ bá ń lọ lójú ọ̀nà tọ́lọ́pàá bá dáná tẹ bá sa Haúsá tó bá káwọ́sá ni ọmọ àfihàn lẹ̀ ni kò sí ní tẹ́lẹ̀ sí àní kò máa lọ bọ̀ tó bá sọ Yorùbá sí Haúsá tó bá kọ́ arànjúmọ́ adólé Ọlọ́run ni o tẹ bá gbogbo nǹkan táwọn sí Nàìjíríà ń sìn Haúsá máa ń fara wọn lọ́wọ́ síbi tó bá dání
àwa Yorùbá la mọ́ ń sára wa ní canvas Yorùbá máa gbéra wọn lẹ́sẹ̀ ni àmọ̀ járánkàrà àmọ̀ búra wa àmọ̀ ṣẹ̀ṣẹ̀ ara wa wáyé tó jẹ́ pé tí Yorùbá kan bá da ẹ̀yin ò ṣe support ẹ̀ táwọ́sà kan bá da ní ránkàdédè wọ́n mọ̀ support ara wọn ni so irú nǹkan tí mo mọ̀ ń ṣe ní sí gbogbo ọmọ àlẹ́ Yorùbá lọ́mọ àwọn abẹ́lẹ́ nínú wọn lòdù sí náà ẹ̀yin Yorùbá kẹ́ kóra ẹ̀ ń jọ ẹgbẹ́ mọ̀mọ́ lárugẹ so kí wá ń tèmi náà ní dómẹ̀ kájọ ṣe àwàdà pẹ̀lú mọ̀mọ́ kọ́lọ́n jẹ́ kẹ́mi tẹ̀mí ní ogun gbogbo ọmọ Yorùbá ti ń bẹ ní òkè òkun Ọlọ́run bá jẹ́ ká kéré òkú délé gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nílùú yìí Ọlọ́run jẹ́ ká kéré òkú délé ẹ̀ ní kùsùlù ẹ̀ ní dààmú ẹ̀ ní rí wàhálà because kálukú lọ́mọ tó lé débí báyìí Ọlọ́run bá tó wá mọ tó mú yín débí ajẹ́kẹ́ múre tẹ́ wá ẹ̀ múre lọ sílé ẹ̀ ní parẹ́ àní kú láéláé àríra pẹ́pẹ́ àrímọ̀mọ́ pẹ́ àjọbára wa sí pẹ́pẹ́pẹ́ àlùbáríkà àwọn bàbá wa tó wà ń bí àlùbáríkà gbogbo ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gómìnà wa àtàwọn ọ̀yà tó wà ń bẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ wa ò ní bàjẹ́ torí pé ajíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ máa ń dúró lákọ ni ṣẹ́jú understand yá àwọn máa ń kọpí wa ni Sunday Igboho tó wà lọ́yọ́ ń sìn kò sí lóògùn state kò sí ní Lagos state Sunday Igboho Ọ̀yọ́ state ló wà ìlà mọ̀dẹ̀ bù yìí sìn so tẹ bá fẹ́ mú Sunday Igboho mi lóògùn ẹ mọ̀ try ni yọ mọ̀ gbìyànjú ni kò lè jọ mí Ọlọ́run jẹ́ olùwọ́ bàjẹ́ láíláí. Thank you so much.